àjọ̀dún àwa òṣèré wọlé wẹ́rẹ́ ẹ bá wa jó ẹ bá wa yọ̀ o bẹ́ẹ̀ ni o orúkọ mi ò yí padà Jídé Kòsọ́kọ́ náà ni mo ṣe ń jẹ́ aha ṣe ti gbọ́n pa ẹ̀ Kwara Tampan Fiesta Kwara Tampan Fiesta yìí náà mọ̀ pé ẹyẹ méjì kì í já ṣàdá bá ti dárúkọ Tampan ẹ ti mọ̀ pé gbogbo eléré káàfàtàlà kójọ yẹn ilé lóko lẹ́yìn òdì pàápàá ní ìlú Kwara ẹ jẹ́ kí a máa dàbọ̀ gírígírí sí Starwood Hotels O2 Arena ní on the 29th of September 2024 níbẹ̀ láti máa fi oríṣiríṣi eré ọlọ́kan òjọ̀kan dá yín lára yá pàápàá jùlọ Portable will be on the bandstand kí lẹ́nu bá ń sọ pa ẹ̀ ogunlọ́gọ̀ gbogbo àwa òṣèré pátápátá níbi yòówù ká wà Abẹ́òkúta ní Èkó ní Ọ̀yọ́ ní ibikíbi Kwara ní gbogbo wa máa wà lọ́jọ́ yẹn lọ́hùn kò yé yín àkọjá bẹ́ẹ̀ is a festival extraordinary.